Ẹ kúlé o gbogbo ẹ̀yin bàbá àti màmá tí ẹ̀ ń gbọ́ mi nílé, ẹ̀yin ẹ̀gbọ́n àti àbúrò, ẹ̀dẹ̀ ọ̀dà bí. Mo kí wa kú àbọ̀ sí ìpalẹ̀mọ́ ẹ̀kọ́ ilé ẹ̀kọ́ ọjọ́ ìsinmi fún ti ọ̀sẹ̀ yìí, ọ̀sẹ̀ àkọ́kọ́ nínú oṣù kẹsàn-án, nínú oṣù kẹjọ 2024 yìí. Orí ọ̀rọ̀ wa fún ẹ̀kọ́ ilé ẹ̀kọ́ ọjọ́ ìsinmi ti ọ̀sẹ̀ yìí fún gbogbo àwa ìjọ Ọlọ́run tá ń tẹ̀lé ìlànà ilé ẹ̀kọ́ ọjọ́ ìsinmi gbogbogbò káàkiri àgbáyé bí ìjọ onítẹ̀bọmi. Orí ọ̀rọ̀ wa fún ọ̀sẹ̀ yìí òun ni ìrètí nínú àjọṣepọ̀ ọmọlẹ́yìn Kristi. Ìrètí nínú àjọṣepọ̀ ọmọlẹ́yìn Kristi. A sì ń lọ kẹ́kọ̀ọ́ nínú ìwé Tẹsalóníkà kínní orí 2 bẹ̀rẹ̀ láti ẹsẹ̀ 13 dé ìparí, àti Tẹsalóníkà kínní orí 3 ẹsẹ̀ 5 àkọ́kọ́ rẹ̀. Tí bíbélì yín bá wà lọ́wọ́ yín, ẹ jẹ́ ká jọjọ fi pẹ̀lẹ́pẹ̀lẹ́ kà á. Mò ń kà látinú bíbélì mímọ́ Yorùbá. Tẹsalóníkà kínní orí 2, mo bẹ̀rẹ̀ sí kà láti ẹsẹ̀ 13. Ó kà báyìí: nítorí èyí ni àwa ṣe ń dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run láìsinmi, pé nígbà tí ẹ̀yin gbọ́ ọ̀rọ̀ tí ẹ̀yin gbọ́ lọ́dọ̀ wa, àní ọ̀rọ̀ Ọlọ́run, ẹ̀yin kò gbà á bí ẹni pé ọ̀rọ̀ ènìyàn ni, ṣùgbọ́n gẹ́gẹ́ bí ó ti jẹ́ ní tòótọ́ bí ọ̀rọ̀ Ọlọ́run, èyí tí ó ṣiṣẹ́ gidigidi nínú ẹ̀yin tí ó gbàgbọ́ pẹ̀lú. Nítorí ará, ẹ̀yin di aláfarawé àwọn ìjọ Ọlọ́run tí ń bẹ ní Jùdíà nínú Kristi Jésù, nítorí pé ẹ̀yin pẹ̀lú jìyà irú ohun kan náà lọ́wọ́ àwọn aráàlú yín, gẹ́gẹ́ bí àwọn pẹ̀lú ti jìyà lọ́wọ́ àwọn Júù. Àwọn ẹni tí ó pa Olúwa Jésù àti àwọn wòlíì, wọ́n sì tì wá jáde. Wọn kò sì ṣe èyí tí ó wu Ọlọ́run, wọ́n sì wà lòdì sí gbogbo ènìyàn. Wọ́n kọ̀ fún wa láti sọ̀rọ̀ fún àwọn kèfèrí kí wọn kí ó lè là, láti máa sọ ẹ̀ṣẹ̀ wọn di kíkún nígbà gbogbo. Ṣùgbọ́n ìbínú dé bá wọn títí dé òpin. Ṣùgbọ́n ará, àwa ti gbà á kúrò. Ṣùgbọ́n ará, àwa tí a gbà kúrò lọ́dọ̀ yín fún sáà kan ní ara, kìí ṣe ní ọkàn. Pẹ̀lú ìtara ọ̀pọ̀lọpọ̀ ni àwa ṣe àníyàn tí a sì fẹ́ gidigidi láti rí ojú yín. Nítorí àwa fẹ́ láti tọ̀ yín wá, àní èmi Pọ́ọ̀lù lẹ́ẹ̀kínní àti lẹ́ẹ̀kejì. Sátánì sì dè wá lọ́nà. Nítorí kí ni ìrètí wa, tàbí ayọ̀ wa, tàbí adé ìṣògo wa? Kìí á ṣe ẹ̀yin ní níwájú Jésù Olúwa wa ní àbọ̀ rẹ̀. Nítorí ẹ̀yin ni ògo àti ayọ̀ wa. Mo bọ́ sí orí 3, mo bẹ̀rẹ̀ sí kà á láti ẹsẹ̀ 1. Nítorí náà, nígbà tí àwa ara wa kò gbà mọ́, àwa rò pé ó dára kí àwa fi àwa nìkan sẹ́yìn ní Áténì. Àwa sì rán Tímótì arákùnrin wa àti ìránṣẹ́ Ọlọ́run nínú ìhìnrere Kristi ní láti fi ẹsẹ̀ yín múlẹ̀ àti láti tù yín nínú ní ti ìgbàgbọ́ yín, kí a má ṣe mú ẹnikẹ́ni yẹsẹ̀ nípa wàhálà wọ̀nyí. Nítorí ẹ̀yin tìkára yín mọ̀ pé a ti yàn wá sínú rẹ̀. Nítorí nítòótọ́, nígbà tí àwa wà lọ́dọ̀ yín, a ti sọ fún yín tẹ́lẹ̀ pé àwa ò rí wàhálà, gẹ́gẹ́ bí ó ti ṣiṣẹ́ tí ẹ̀yin sì mọ̀. Nítorí èyí, nígbà tára wa ò gbà á mọ́, mo ránṣẹ́ kí èmi kí ó lè mọ ìgbàgbọ́ yín, kí olùdánwò nì má bàa ti dán yín wò lọ́nàkọ́nà, kí làálàá wa sì jẹ́ asán. Èyí ni ọ̀rọ̀ Ọlọ́run. Kí Olúwa bùkún ọ̀rọ̀ rẹ̀ fún
ìgbàlà ẹ̀mí wa. Ẹsẹ̀ láti rántí wa lọ́sẹ̀ yìí, ẹsẹ̀ àkọ sọ́kàn, ẹsẹ̀ àkọ sórí, ẹsẹ̀ àmúlò, òun ni ẹsẹ̀ ìkẹtàlá. Tẹsalóníkà kínní orí kejì ẹsẹ̀ ìkẹtàlá ńlá ẹsẹ̀ wúrà wa fún ọ̀sẹ̀ yìí. Ẹ jẹ́ a jọ tún kà lẹ́ẹ̀kan sí i. Nítorí èyí ni àwa ṣe ń dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run pẹ̀lú láìsinmi, pé nígbà tí ẹ̀yin gbọ́ ọ̀rọ̀ tí ẹ̀yin gbà tẹ́ ẹ gbọ́ lọ́dọ̀ wa, àní ọ̀rọ̀ Ọlọ́run, ẹ̀yin ò gbà á bí ẹni pé ọ̀rọ̀ ènìyàn, ṣùgbọ́n gẹ́gẹ́ bí ó ti jẹ́ lóòótọ́, bí ọ̀rọ̀ Ọlọ́run, èyí tí ó sì ṣiṣẹ́ gidigidi nínú yín, ẹ̀yin tí ó gbàgbọ́ pẹ̀lú. Kí Olúwa bùkún ọ̀rọ̀ rẹ̀ fún ìgbàlà ẹ̀mí wa. Lẹ́ẹ̀kan sí i, mo kí wa kó àbọ̀ sí inú oṣù tuntun, oṣù kẹjọ. Ní orúkọ Jésù Kristi ti Násárẹ́tì, ọ̀rọ̀ ayé gbogbo wa ó jọ ò lóṣù yìí o. Olúwa ó jọ ọ̀rọ̀ wa ó jọ o. Ohun tí à ń fojú sí fún rere yóò tẹ̀ wá lọ́wọ́ o. Ohun tí a fẹ́ ní ibi, Ọlọ́run ní jẹ́ ká rí o. Tí ẹ ò bá gbàgbé, lóṣù tó kọjá, àfojúsùn gbogbo ẹ̀kọ́ wa lóṣù keje, òun ni ṣíṣe àfihàn ìrètí, ṣíṣe àfihàn ìrètí, pàápàá jùlọ níní ìrètí nínú àìsírètí, mímú ìrètí jáde nígbà tó dàbí ẹni pé ìrètí ó pin, tí ò sí ìrètí mọ́. Gbogbo ẹ̀kọ́ tá a sì kọ́ lóṣù keje láti bẹ̀rẹ̀ títí dé òpin, wọ́n ru wá sókè láti mọ́ sọ̀rètí nù. Ohun yòówù tá a lè máa là kọjá nínú ìrìn àjò ìgbàgbọ́ wa, wọ́n ru wá sókè láti dúró ṣinṣin nínú ìgbàgbọ́ wa láì ní fi ṣe àwọn àlàkọjá wa. Ṣé wá rí lóṣù tá a wá ń bẹ̀rẹ̀ yìí, oṣù ẹlẹ́ẹ̀kẹjọ yìí, orí ọ̀rọ̀ wa náà fara pẹ́ orí ọ̀rọ̀ ti oṣù tó kọjá hùn, ṣùgbọ́n kìí ṣe ní ìsìn, kìí ṣe ṣíṣe àfihàn ìrètí. Orí ọ̀rọ̀ wa lóṣù yìí, òun ni ìrètí àìlópin, ìrètí ayérayé, ìrètí àìnípẹ̀kun. Orí ọ̀rọ̀ wa lóṣù yìí nù, ìrètí tí ò lópin, ìrètí ayérayé, ìrètí àìnípẹ̀kun. Gbogbo ẹ̀kọ́ wa nínú oṣù yìí ó sì dá lórí ilé ológo èyí tí Ọlọ́run ti ń pèsè lẹ̀ fún wa. Ó sì dá lórí ìpadàbọ̀ Jésù lẹ́ẹ̀kejì, ìrètí wa pé Jésù ń padà bọ̀ lẹ́ẹ̀kejì, àti kí ló yẹ ká máa ṣe gẹ́gẹ́ bí onígbàgbọ́ bí a ṣe ń retí ìpadàbọ̀ olùgbàlà wa, tí a mọ ọjọ́, tí a ò mọ wákàtí, tí a ò mọ àkókò tí ó dé, ṣùgbọ́n tá a mọ̀ pé dídé yóò dé lọ́jọ́ kan. Báwo ló ṣe yẹ ká gbégbé ayé wa? Irú ìgbé ayé wo ló yẹ ká máa gbé bí ọmọlẹ́yìn Kristi? Ohun tí ẹ̀kọ́ wa fún gbogbo oṣù yìí tí ó mọ dálé lórí nìyẹn. Ṣùgbọ́n lọ́sẹ̀ yìí tí í ṣe ọ̀sẹ̀ àkọ́kọ́ nínú oṣù ẹlẹ́ẹ̀kẹjọ, 2,400 ọdún àti ẹyọ mẹ́rin yìí, ẹ̀kọ́ wa ní ọ̀sẹ̀ yìí ó dá lérí ìjọ Ọlọ́run tó wà ní Tẹsalóníkà. Ìjọ Ọlọ́run tó wà ní Tẹsalóníkà, a sì ń lọ, ìdí nìyẹn tá a fi ń kẹ́kọ̀ọ́ nínú Tẹsalóníkà kínní. Ìwé Tẹsalóníkà 2 ló wà nínú Bíbélì wa májẹ̀mú titun, Tẹsalóníkà kínní, Tẹsalóníkà kejì. Lórí Tẹsalóníkà kínní lẹ̀kọ́ wa tí ọ̀sẹ̀ yìí ló dá lé lórí. Bó ni ìhìnrere Jésù ṣe dé Tẹsalóníkà? Òǹkọ̀wé Ìṣe àwọn Àpọ́stélì ó tàn mọ́lẹ̀ sí nínú orí 17 ẹsẹ̀ 1 sí 10 rẹ̀. Ìwé Ìṣe àwọn Àpọ́stélì orí 3 ẹsẹ̀ 1 sí 10, ó tàn mọ́lẹ̀ sí bí ìhìnrere Jésù ṣe dé Tẹsalóníkà. Bó sì ṣe débẹ̀ náà ni wípé Paul Àpọ́stélì ló ṣáájú ọmọ ogun tó mú ìhìnrere lọ bẹ̀. Bó sì ṣe débẹ̀ náà ni wípé ṣáájú kí Paul tó lọ bẹ̀, Paul déédéé jókòó lọ́jọ́ kan, ló bá sì lọ nínú ìran yẹn ló ti rí ẹnìkan tí ń pè é lójú ìran pé wá sí Makedonia kó wá ràn wá lọ́wọ́, wá sí Makedonia kó wá ràn wá lọ́wọ́. Ó gbọ́ ìpè yẹn, dídìde tó sì dìde, ó múra
òun àti àwọn alábàáṣiṣẹ́pọ̀ rẹ̀ wọ́n sì gba ìlú Fílípì lọ. Ìgbà tí wọ́n dé ìlú Fílípì, wọ́n bẹ̀rẹ̀ iṣẹ́ ìpolongo ìhìnrere olùgbàlà wa, ṣùgbọ́n àwọn Júù tí ń ṣe ẹ̀yà Pọ́ọ̀lù gangan wọ́n gbógun tì í. Bí wọ́n ṣe tì jáde kúrò ní Fílípì nìyẹn. Àkọsílẹ̀ èèyàn wà ní orí 4 Iṣẹ́ àwọn Àpọ́stélì. Bí wọ́n ṣe tì jáde ní Fílípì nù. Tí wọ́n tì jáde ní Fílípì ni Pọ́ọ̀lù bá rárí ló bá wọ Tẹsalóníkà lọ. Ó bá tún bẹ̀rẹ̀ sí máa kéde ìhìnrere ní Tẹsalóníkà. Ṣùgbọ́n bí tí ń kéde ìhìnrere nínú Tẹsalóníkà, ó bẹ̀rẹ̀ sí jèrè ọkàn. Àwọn kèfèrí Tẹsalóníkà wọ́n bẹ̀rẹ̀ sí gba Jésù lólúwa àti olùgbàlà wọn. Ńlọ́wú bá tún bẹ̀rẹ̀. Àwọn Júù náà tí wọ́n tún ń bẹ ní Tẹsalóníkà ní wọ́n bá ru àwọn èèyàn Tẹsalóníkà sókè, ní wọ́n bá tún gbógun ti Pọ́ọ̀lù. Ọ̀sán kan òru kan ní wọ́n bá tún ti Pọ́ọ̀lù jáde. Àkọsílẹ̀ èèyàn wà ní ẹsẹ̀ 5 àti ẹsẹ̀ 10 ìwé Iṣẹ́ àwọn Àpọ́stélì orí 17. Tí Bíbélì yín bá wà lọ́wọ́ yín, ẹ jẹ́ a jọ kà. Iṣẹ́ àwọn Àpọ́stélì orí 17 ẹsẹ̀ 5 ní, ṣùgbọ́n àwọn Júù jowú, wọ́n jowú àwọn ọkàn tí Pọ́ọ̀lù ń jèrè ní Tẹsalóníkà. Wọ́n sì fa àwọn jàgídíjàgan nínú àwọn ìjàjẹ ènìyàn mọ́ra. Wọ́n gbá ẹgbẹ́ jọ, wọ́n sì ń rú ìlú, wọ́n sì kọlu ilé Jásónì, wọ́n sì ń fẹ́ mú wọn jáde tọ̀ àwọn èèyàn wá. Ẹsẹ̀ 10 wá ní, lọ́gán àwọn arákùnrin yún àwọn tí wọ́n gbàgbọ́, wọ́n sì rán Pọ́ọ̀lù òun Sílà lọ sí Bèríà. Lóru ọ̀gànjọ́ òru òní Pọ́ọ̀lù àtàwọn akẹgbẹ́ rẹ̀ ní wọ́n fi kó angárá wọn kúrò ní Tẹsalóníkà. Ṣùgbọ́n láì ní fi ṣe pé kò lóore ọ̀fẹ́ àti jíṣẹ́ ìhìnrere ní Tẹsalóníkà ju ọ̀sẹ̀ 3 lọ. Ọjọ́ 21 péré ló fi ṣiṣẹ́ ìránṣẹ́ ńbẹ̀. Láàrin ọjọ́ 21 yẹn, Pọ́ọ̀lù sì jèrè ọ̀pọ̀lọpọ̀ ọkàn. Àwọn ọkàn tó jèrè láàrin ọjọ́ 21 tó fi ṣiṣẹ́ ìhìnrere ní ìlú Tẹsalóníkà, àwọn ló kọ ìwé Tẹsalóníkà kínní àti Tẹsalóníkà ẹlẹ́ẹ̀kejì, àwọn ló kọ sí. Ìgbà tí Pọ́ọ̀lù tí ó wá jẹ́ wípé a tì jáde lóru kúrò ní Tẹsalóníkà kí wọ́n má bàa pa ń bẹ̀, ọkàn Pọ́ọ̀lù ò kúrò ní Tẹsalóníkà. Ọkàn Pọ́ọ̀lù ò fi àwọn tí wọ́n ṣẹ̀ṣẹ̀ gbàgbọ́ ní Tẹsalóníkà, ọkàn rẹ̀ ò fi wọ́n lẹ̀. Ìdí nìyí tó fi ń wá gbogbo ọ̀nà pé bóun bá tiẹ̀ lè yọ́ lọ kó ń lọ, ṣùgbọ́n gbogbo ìgbésẹ̀ tí Pọ́ọ̀lù ń gbé pé kó fi lè lọ fúnra ara rẹ̀ kó padà sí Tẹsalóníkà ní ń já sófo. Ìwé Tẹsalóníkà kínní orí 2 ẹsẹ̀ 18 ó ṣàṣírí yẹn fún wa nígbà tí ìwé mímọ́ ní, nítorí àwa fẹ́ láti tọ̀ yín wá, àní èmi Pọ́ọ̀lù lẹ́ẹ̀kínní àti lẹ́ẹ̀kejì, ṣùgbọ́n Sátánì dè wá lọ́nà, kò rọ́nà padà. Ìgbà tí ó wá rọ́nà lọ yìí ni Pọ́ọ̀lù wá ní, ẹrù olè kọ òkè kọ́kọlẹ̀ kọ́mọ́ níbi àgbékà. Bí wọn bá lè lọ, ó yẹ kí Tìmótì ó lè lọ. Bó ṣe rán Tìmótì lọ́nu. Tẹ́ ẹ bá wo ìwé tá a ti ń kẹ́kọ̀ọ́ yìí, Tẹsalóníkà kínní orí 3 ẹsẹ̀ 1 sí 2, ìwé mímọ́ sọ ń bẹ̀ pé nítorí náà nígbà tára wa ò gbà mọ́, àwa rò pé ó dáa káfà wa nìkan sí Áténì. Àwa sì rán Tìmótíù arákùnrin wa àti ìránṣẹ́ Ọlọ́run nínú ìhìnrere Kristi láti fi ẹsẹ̀ yín múlẹ̀, láti tù yín nínú ní ti ìgbàgbọ́ yín. Ńgbà ara wa ò gbà mọ́, bàbá ní ọ̀dà Tìmótíù ìwọ lọ́kàn tó wà lọ wá máa lọ. Bí a ṣe rán Tìmótíù lọ láti lọ ru ìgbàgbọ́ àwọn onígbàgbọ́ Tẹsalóníkà, láti lọ ru ìgbàgbọ́ wọn sókè nù. Tímótì sì lọ, Tímótì padà dé. Ńgbà tó padà dé sí Áténì láti fún Pọ́ọ̀lù àtàwọn akẹgbẹ́ wọn yòókù ní àbọ̀ ìrìn àjò rẹ̀, ìròyìn rere ni Tímótì mú wá. Adùn ayọ̀ ìròyìn rere tí Tímótì mú wá yìí ló mú kí Pọ́ọ̀lù bẹ gègé lọ́wọ́ ẹ̀ tó wá kọ Tẹsalóníkà kínní. Ṣé Bíbélì yín wà lọ́wọ́ yín? Tẹ́ ẹ bá wo orí 3 ìwé tá a ti ń kẹ́kọ̀ọ́ Tẹsalóníkà kínní orí 3 ẹsẹ̀ 9, ìwé mímọ́ ní, ṣùgbọ́n nísinsìnyí ni Tímótì ti ọ̀dọ̀ yín wá sọ́dọ̀ wa.
kí wá ló mú wá? Ó mú ìhìn rere ti ìgbàgbọ́ àti ìfẹ́ yín wá fún wa, àti pé ẹ̀yin ń ṣe ìrántí wa ní rere nígbà gbogbo, ẹ̀yin sì ń fẹ́ gidigidi láti rí wa, bí àwa pẹ̀lú ti ń fẹ́ láti rí yín. Inú Paul dùn nítorí ìròyìn ayọ̀ tó gbọ́ látọ̀dọ̀ Timothy tí wọ́n rán lọ sí Tẹsalóníkà. Eléyìí ló wá mú kó bẹ gègé lọ́wọ́ ẹ̀ tó wá ń kọ̀wé sí ìwé àkọ́kọ́ sí ìjọ Tẹsalóníkà. Ẹ̀kọ́ wa yìí a wá pín sí ọ̀nà mẹ́ta pàtàkì. Abala àkọ́kọ́ rẹ̀ a pè é ní ẹnu ìyìn ẹnu àtẹ Pọ́ọ̀lù. Ẹnu ìyìn àti ẹnu àtẹ Pọ́ọ̀lù. Paul's commendation and criticism. Paul's commendation and criticism. Èyí ò sì ní í ṣe pẹ̀lú Tẹsalóníkà kìíní tá a ti ń kẹ́kọ̀ọ́ orí kejì ẹsẹ̀ ìkẹtàlá sí ìkẹrin-ó-dín-ní-ogún ti Tẹsalóníkà kìíní orí kejì ẹsẹ̀ ìkẹtàlá sí ìkẹrin-ó-dín-ní-ogún tí mo kà tán láìpẹ́ hùn. Nítorí Paul apọ́stélì ó gba ìròyìn rere látọ̀dọ̀ Timothy tí ó rán lọ sí Tẹsalóníkà, inú rẹ̀ dùn. Nínú ìdùnnú yìí ni Paul wá ti gbóríyìn fún ìjọ Tẹsalóníkà. Ó yìn wọ́n fún nǹkan mẹ́ta. Ó yìn wọ́n wípé wọ́n gba ọ̀rọ̀ Ọlọ́run lọ́rọ̀ Ọlọ́run, wọn ò gbà bí ọ̀rọ̀ èèyàn lásán. Nǹkan àkọ́kọ́ tó yìn wọ́n fúnnu nínú lẹ́tà rẹ̀ yìí, tẹ́ ẹ bá wo ẹsẹ̀ ìkẹtàlá ìwé tá a ti ń kẹ́kọ̀ọ́ Tẹsalóníkà kìíní orí kejì ẹsẹ̀ ìkẹtàlá, ìwé mímọ́ ní nítorí èyí ni àwa ṣe ń dúpẹ́. Torí ìròyìn rere tá a gbọ́ látẹnu Timothy ni àwa ṣe ń dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run pẹ̀lú yín láìsinmi, pé nígbà tí ẹ gbọ́ ọ̀rọ̀ tí ẹ̀yin gbọ́ lọ́dọ̀ wa, àní ọ̀rọ̀ Ọlọ́run, ẹ̀yin ò gbà bí ẹni pé ọ̀rọ̀ èèyàn ni, ṣùgbọ́n ẹ gbà gẹ́gẹ́ bí ó ti jẹ́ ní tòótọ́ bí ọ̀rọ̀ Ọlọ́run. Nǹkan àkọ́kọ́ tí Paul apọ́stélì lu ìjọ Tẹsalóníkà lọ́gọ ẹnu fúnnu. Nǹkan àkọ́kọ́ tó yìn wọ́n fúnnu, ẹnu ìyìn rere àkọ́kọ́ fún wọn nìyẹn, wípé àwọn ará Tẹsalóníkà, òǹgbàgbọ́ Tẹsalóníkà, wọ́n gba ọ̀rọ̀ Ọlọ́run ní ọ̀rọ̀ Ọlọ́run. Ohun kan kejì tó yìn wọ́n fún òní gbólóhùn tó parí ẹsẹ̀ ìkẹtàlá yẹn. Ó yìn wọ́n fún wípé wọ́n wá fún ọ̀rọ̀ Ọlọ́run láàyè inú ayé wọn títí ó fi yí ayé wọn padà, tí ayé wọn wá fi yàtọ̀ sí ayé àwọn aláìgbàgbọ́ ní Tẹsalóníkà. Tẹ́ bá wo gbólóhùn tó parí ẹsẹ̀ ìkẹtàlá yẹn, ìwé mímọ́ ní èyí tí ó ṣiṣẹ́ gidigidi nínú yín, ẹ̀yin tí ó gbàgbọ́. Ìyún ni ọ̀rọ̀ Ọlọ́run tẹ́ ẹ gbà ní ọ̀rọ̀ Ọlọ́run, ẹ wá jẹ́ ó ṣiṣẹ́ nínú yín, ẹ̀yin tó gbàgbọ́, ẹ jẹ́ ó yí ayé yín padà, táyé yín tó fi yàtọ̀ sí ti àwọn aláìgbàgbọ́. Lónìí ogunlọ́gọ̀ ní ń pèrè ló ń gbàgbọ́, ṣùgbọ́n ìyàtọ̀ sínú ayé wọn àti ayé àwọn aláìgbàgbọ́. Ìyẹn mú mi rántí orin kan táwọn ẹgbẹ́ akọrin kan máa ń kọ pé ìyàtọ̀ dá, ẹ̀yin ará ẹ wí ká gbọ́, ìyàtọ̀ dá, onígbàgbọ́ ẹ sọ fún wa o, ohun táwọn kèfèrí ń ṣe lónígbàgbọ́ ń ṣe. Onígbàgbọ́ ń ṣẹ́yún, kèfèrí ń ṣẹ́yún, onígbàgbọ́ ń jalè, kèfèrí ń jalè, onígbàgbọ́ ń parọ́, kèfèrí ń parọ́, ohun táwọn kèfèrí ń ṣe lónígbàgbọ́ ń ṣe. Ìyàtọ̀ dá. Ní ìjọ Tẹsalóníkà, Paul apọ́stélì yìn wọ́n, ó gbóríyìn fún wọn, ó bu ẹnu yìn sí wọn wípé wọ́n jẹ́ kí ọ̀rọ̀ Ọlọ́run, wọ́n gba ọ̀rọ̀ Ọlọ́run ní ọ̀rọ̀ Ọlọ́run, wọ́n sì jẹ́ kọ́rọ̀ ọ̀hún kó yí ayé wọn padà, tí ayé wọn fi yàtọ̀, ìgbé ayé wọn fi yàtọ̀ fún ti àwọn aláìgbàgbọ́. Ohun kan kẹta tó lù wọ́n lọ́gọ ẹnu fún, ohun kan kẹta tó gbóríyìn fún wọn fún, ohun kan kẹta tó yìn wọ́n fún, tó bu ẹnu yìn fún wọn fún, òun ni pé ó yìn wọ́n fún pé wọ́n fara da ìpọ́njú, wọ́n fara da ìyà,
wọ́n farada ìgbóguntì látọ̀dọ̀ àwọn èèyàn wọn. Tẹ́ bá wo ẹsẹ̀ ìkẹrìnlá ìwé tá a ti ń kẹ́kọ̀ọ́ ohun Tẹsalóníkà kínní orí kejì ẹsẹ̀ ìkẹrìnlá, ìwé mímọ́ ní, nítorí náà ará, ẹ̀yin di aláfarawé àwọn ìjọ Ọlọ́run tí ń bẹ ní Jùdíà nínú Kristi Jésù, nítorí pé ẹ̀yin pẹ̀lú jìyà irú ohun kan náà lọ́wọ́ àwọn aráàlú yín, gẹ́gẹ́ bí àwọn pẹ̀lú ti jìyà lọ́wọ́ àwọn Júù. Ó yìn wọ́n, ó gbóríyìn fún wọn wípé wọ́n dúró ṣinṣin, wọ́n fara jìyà nítorí ìhìnrere Jésù, wọ́n fara jìyà nítorí ìgbàgbọ́ wọn nínú Jésù Kristi. Lẹ́yìn tó yin àwọn onígbàgbọ́ Tẹsalóníkà fún nǹkan mẹ́tẹ̀ẹ̀ta yìí, ẹ má gbàgbé nǹkan mẹ́tẹ̀ẹ̀ta tó yìn wọ́n fún. Kí ni nǹkan àkọ́kọ́? Ó yìn wọ́n fún wípé wọ́n gba ọ̀rọ̀ Ọlọ́run ní ọ̀rọ̀ Ọlọ́run. Ó yìn wọ́n fún wípé wọ́n jẹ́ kí ọ̀rọ̀ Ọlọ́run yẹn kó dàgbọ́ papọ̀ mọ́ ìgbàgbọ́ nínú wọn, kó yí ayé wọn padà. Ó yìn fún pé wọ́n wá dúró ṣinṣin nínú ìgbàgbọ́ yẹn láì ní fi ṣe tí wọ́n ń là á kọjá, pàápàá jùlọ ìyà tí wọ́n ń jẹ lọ́wọ́ àwọn aráàlú wọn. Lẹ́yìn tó yìn wọ́n fún nǹkan mẹ́tẹ̀ẹ̀ta yìí tán, ló wá bu ẹnu àtẹ́ lu àwọn Júù, ló bu ẹnu àtẹ́ lu àwọn aláìgbàgbọ́ Júù. Eléyìí la rí ní ẹsẹ̀ ìkẹẹ̀ẹ́dógún ìwé tí a ti ń kẹ́kọ̀ọ́ ọ̀hún. Ó bu ẹnu àtẹ́ lu àwọn Júù fún nǹkan mẹ́rin. Ó bu ẹnu àtẹ́ lu àwọn Júù fún nǹkan mẹ́rin pàtàkì. Nǹkan àkọ́kọ́ tó bu ẹnu àtẹ́ lù wọ́n fún ẹsẹ̀ ìkẹẹ̀ẹ́dógún ni pé ó bu ẹnu àtẹ́ lù wọ́n wípé àwọn ni a pa Jésù àti àwọn wòlíì. Tẹ́ bá wo ẹsẹ̀ ìkẹẹ̀ẹ́dógún ìwé Tẹsalóníkà kínní orí kejì tá a ti ń kẹ́kọ̀ọ́, ẹsẹ̀ ìkẹẹ̀ẹ́dógún ní àwọn ẹni tí ó pa Jésù àti àwọn wòlíì. Ó bu ẹnu àtẹ́ lu àwọn aláìgbàgbọ́ Júù wípé wọ́n pa Jésù, wọ́n sì pa àwọn wòlíì. Lọ́nà kejì, ó bu ẹnu àtẹ́ lù wọ́n nítorí pé wọ́n lé àwọn onígbàgbọ́ jáde ní Jerusalem. Nínú ẹsẹ̀ ìkẹẹ̀ẹ́dógún náà ni wọ́n sì tì wá jáde. Nǹkan kejì tó bẹnu àtẹ́ lù wọ́n fún un pé wọ́n ti àwọn onígbàgbọ́ jáde, wọ́n gbógun ti àwọn onígbàgbọ́, wọ́n tì wọ́n jáde kúrò ní Jerusalem. Bẹ́ẹ̀ bá sì gbàgbé nínú Iṣẹ́ àwọn Àpọ́stélì orí keje àti orí kẹjọ, lẹ́yìn ibi tí Stefano tó ti ń wàásù, wọ́n ti sọ lókùúta pa. Nígbà tá a dórí kẹjọ, wọ́n tú gbogbo ìjọ ká. Eléyìí ni Paul ń tọ́ka sí nínú ẹsẹ̀ ìkẹẹ̀ẹ́dógún yìí pé wọ́n tì wá jáde. Ó bu ẹnu àtẹ́ lù wọ́n fún nǹkan kejì yẹn. Nǹkan kẹta tó bu ẹnu àtẹ́ lù wọ́n fún òun ni pé wọ́n ṣe ìlòdì sí gbogbo èèyàn. Wọn ò ṣe tó wu Ọlọ́run, wọ́n ń ṣe ìlòdì sí gbogbo ènìyàn. Tẹ́ ẹ bá wo gbólóhùn tó parí ẹsẹ̀ ìkẹẹ̀ẹ́dógún ìwé tá a ti ń kẹ́kọ̀ọ́, ìwé mímọ́ ní wọn kò sì ṣe èyí tí ó wu Ọlọ́run. Wọ́n sì lòdì, wọ́n sì wà lòdì sí gbogbo èèyàn. Òdòdì ni ó bu ẹnu àtẹ́ lu àwọn Júù, aláìgbàgbọ́ Júù wípé òdòdì ni à ń hùwà. Ìgbé ayé òdì wọn ń gbé. Wọn ò ṣe tó wu Ọlọ́run. Nǹkan kẹrin tó bu ẹnu àtẹ́ lù wọ́n fún nínú ẹsẹ̀ ìkẹrìndínlógún ló wà. Ó bu ẹnu àtẹ́ lù wọ́n fún wípé wọ́n di adínàgbò òkú tí wọn ò fẹ́ káwọn kèfèrí kí wọ́n gbọ́ ìhìn rere kí wọ́n lè nígbàlà. Tẹ́ ẹ bá wo ẹsẹ̀ ìkẹrìndínlógún ìwé yẹn, Paul wípé wọ́n kọ̀ fún wa láti sọ̀rọ̀ fún àwọn kèfèrí kí wọ́n kí ó lè là, láti máa sọ ẹ̀ṣẹ̀ wọn di kíkún nígbà gbogbo, ṣùgbọ́n ìbínú dé bá wọn títí dé òpin. Tẹ́ ẹ bá sì gbàgbé, mo sọ fún wa pé Paul wọ Fílípì lọ, wọ́n gbógun tí wọ́n ti jáde. Ó tún dé Tẹsalóníkà, ọ̀sẹ̀ kìíní, ọ̀sẹ̀ kejì, ọ̀sẹ̀ kẹta, wọ́n tún ti jáde. Wọn ò fẹ́ káwọn kèfèrí láwọn ìlú wọ̀nyẹn kí wọ́n gbọ́rọ̀ ìhìn rere débi pé wọ́n ò ní rírí ìgbàlà. Paul bu ẹnu àtẹ́ lu àwọn aláìgbàgbọ́ Júù fún nǹkan mẹ́rẹ̀ẹ̀rin yìí. Ó bu ẹnu àtẹ́ lù wọ́n lákọ̀ọ́kọ́ fún wípé wọ́n pa Jésù àtàwọn wòlíì. Ó bu ẹnu àtẹ́ lù wọ́n lẹ́ẹ̀kejì fún wípé wọ́n ti àwọn ọmọlẹ́yìn Kristi jáde kúrò ní Jerusalem. Ó bu ẹnu àtẹ́ lù wọ́n lọ́nà kẹta wípé wọn ò ṣe tó wu Ọlọ́run, ohun tó lòdì sí gbogbo ènìyàn ni wọ́n ń ṣe. Lọ́nà kẹrin, ó bu ẹnu àtẹ́ lù wọ́n wípé wọ́n di adínàgbò òkú fún àwọn kèfèrí. Wọn ò fẹ́ kí wọ́n gbọ́ ọ̀rọ̀ ìhìn rere.
ibi tí abala àkọ́kọ́ ẹ̀kọ́ wa ti tẹnubodò tó ti mú mi nìyẹn. Ẹnu ìyìn àtẹnu àtẹ Pọ́ọ̀lù, ẹnu ìyìn fún àwọn onígbàgbọ́ Tẹsalóníkà, ẹnu àtẹ́ fún àwọn aláìgbàgbọ́ Júù tí wọ́n ń gbógun ti Pọ́ọ̀lù àti iṣẹ́ ìhìnrere. Èyí ló sún wa sí abala kejì ẹ̀kọ́ wa, èyí tá a pè ní ìfẹ́ Pọ́ọ̀lù sí àwọn ará Tẹsalóníkà, Paul's love for the Thessalonians, ìfẹ́ Pọ́ọ̀lù fún àwọn ará Tẹsalóníkà. Eléyìí ó sì ní í ṣe pẹ̀lú ẹsẹ̀ 3:20 sí ẹsẹ̀ 20 ìwé tá a ti ń kẹ́kọ̀ọ́ ọ̀hún. Tẹsalóníkà kínní orí 2 ẹsẹ̀ 3:20 sí ẹsẹ̀ 20 ìwé tá a ti ń kẹ́kọ̀ọ́ ọ̀hún. Nínú àwọn ẹsẹ̀ yẹn la ti rí tó jẹ́ wípé Paul apọ́stélì ó fi ìfẹ́ rẹ̀ tòótọ́ hàn fún àwọn tó ṣẹ̀ṣẹ̀ gbàgbọ́ ní Tẹsalóníkà, táwọn àwọn gbóguntini ò jẹ́ ó jókòó kórè wọn kí wọ́n fi dàgbà nínú ìgbàgbọ́ wọn. Ẹ má gbàgbé pé mo sọ fún wa wípé òru gànjọ́ kan ni ẹ ti jáde kí wọ́n má bàa pa. Tẹ́ bá wo ẹsẹ̀ 17 ìwé tá a ti ń kẹ́kọ̀ọ́ Tẹsalóníkà kínní orí 2 ẹsẹ̀ 17, ìwé mímọ́ ní ṣùgbọ́n ará, àwa tí a gbà kúrò lọ́dọ̀ yín fún sáà kan ní ara, kì í ṣe ní ọkàn, pẹ̀lú ìtara ọ̀pọ̀lọpọ̀ ni àwa ń ṣe àníyàn tí a sì ń fẹ́ gidigidi láti rójú yín. Títì tá a ti Pọ́ọ̀lù jáde kúrò ní Tẹsalóníkà ọ̀sán kan òru kan kò fi Pọ́ọ̀lù lọ́kàn balẹ̀. Pẹ̀lú ìtara ló fẹ́ fojú rí bóòlù àwọn èèyàn yìí, ṣé wọn ò ti padà ẹ̀yìn báyìí, ṣé wọn ò ti padà ẹ̀yìn báyìí. Ó fẹ́ wà láàrin wọn, ṣùgbọ́n nǹkan kan ń dè lọ́nà tí òjò lè dáàrin wọn. Kí ni nǹkan ọ̀hún? Ẹ jẹ́ á jọ wò ní ẹsẹ̀ 22. Ẹsẹ̀ 22 ní ṣùgbọ́n nítorí àwa fẹ́ láti tọ̀ yín wá, àní èmi Pọ́ọ̀lù lẹ́ẹ̀kínní lẹ́ẹ̀kejì, ṣùgbọ́n Sátánì dè wá lọ́nà. Ìfẹ́ ọkàn rẹ̀, ìtara rẹ̀ ni pé ká tiẹ̀ lọ ru ìgbàgbọ́ àwọn èèyàn sókè nínú ìlàkọjá wọn, ṣùgbọ́n Sátánì dè wọ́n lọ́nà. Àwọn aláìgbàgbọ́ Júù àtàwọn aláìgbàgbọ́ Tẹsalóníkà wọ́n di ohun èlò àyálò lọ́wọ́ Sátánì láti di Pọ́ọ̀lù lọ́wọ́ kó má bàa wá ru ìgbàgbọ́ àwọn àṣẹ̀ṣẹ̀ gbàgbọ́ Tẹsalóníkà yìí kó má bàa ru wọn sókè. Níhìn la ti ṣe alábàápàdé pẹ̀lú ọ̀kan nínú àwọn ọ̀tá tí àwọn ọmọlẹ́yìn Kristi ní. Ọ̀tá 3 làwọn ọmọlẹ́yìn Kristi ní. Ó sì ṣe pàtàkì ká mọ̀ wọ́n dáadáa ká lè máa ṣọ́ra fún wọn. Ọ̀tá àkọ́kọ́ ò ní ẹran ara. Ọ̀tá ẹlẹ́ẹ̀kejì ńláyé tá a wà yìí. Ọ̀tá ẹlẹ́ẹ̀kẹta ò ní Sátánì tá a tún lè pè lésù nílẹ̀ Yorùbá. Ṣé ẹ rí ọ̀tá ẹran ara yìí? Ọ̀tá anú, orúkọ míì tí tún jẹ́nu ọ̀tá anú ni, torí inú wa ló wà, ara wa ló wà. Ayé ọ̀tá òde ni, tọ́ra àyíká wa ló wà, ọ̀tá òde ni. Ṣé ẹ wá rí Sátánì tàbí èṣù? Ọ̀tá ọ̀run ọ̀gbẹ́bọ ni, ọ̀tá tó lágbára tó ga jù wá lọ ni. Ṣùgbọ́n ìròyìn ayọ̀ tí mo ní fún wa òun ni wípé gbogbo àwọn ọ̀tá yìí ni Jésù borí tó fi fún wa ní ìṣẹ́gun. So níwọ̀n àgbà tí a bá dìrọ̀ mọ́ Jésù, àwa náà ó borí àwọn ọ̀tá mẹ́tẹ̀ẹ̀ta yìí, wọn ò ní borí wa. Ṣùgbọ́n bí a bá yẹsẹ̀, àfàìmọ̀ kí odò kó má gbé àrèrè wa lọ. Nínú abala kejì ẹ̀kọ́ wa yìí, àwa rí Paul apọ́stélì. Àwọn àṣẹ̀ṣẹ̀ gbàgbọ́ Tẹsalóníkà yìí, ojú wo ni Paul fi ń wò wọ́n? Ẹsẹ̀ 19 àti 20 ìwé tá a ti ń kẹ́kọ̀ọ́ yìí, ó fi ojú tí ń fi ń wò wọ́n hàn wá. Ó ń wò wọ́n bí ìrètí rẹ̀, ó ń wò wọ́n bí ayọ̀ rẹ̀, ó ń wò wọ́n bí adé rẹ̀, ó sì ń wò wọ́n bí ògo rẹ̀ nígbà tí Jésù bá padà dé. Lẹ́ẹ̀kan sí, mo ní Paul rí àwọn àṣẹ̀ṣẹ̀ gbàgbọ́ Tẹsalóníkà yìí, ó rí wọn gẹ́gẹ́ bí ìrètí rẹ̀, ó rí wọn gẹ́gẹ́ bí ayọ̀ rẹ̀,
ó rí wọn gẹ́gẹ́ bí adé rẹ̀, ó rí wọn gẹ́gẹ́ bí ògo rẹ̀ nígbà tí Jésù bá dé. Bó la ṣe mọ eléyìí? Ẹ̀yin ẹ wo ẹsẹ̀ ìkọkàndínlógún ìwé tá a ti ń kẹ́kọ̀ọ́ àti ẹsẹ̀ 20. Paul sọ̀rọ̀ ńbẹ̀ ní nítorí kí ni ìrètí wa tàbí ayọ̀ wa tàbí adé ìṣògo wa, kì í á ṣe ẹ̀yin ní níwájú Jésù Olúwa ní àbọ̀ rẹ̀. Nítorí ẹ̀yin ńlògo wa àti ayọ̀ wa. Paul rí wọn gẹ́gẹ́ bí ayọ̀ rẹ̀, bí ògo rẹ̀, bí adé rẹ̀, bí ayọ̀ rẹ̀, bí ìrètí rẹ̀. Ojú tó fi wò wọ́n nìyẹn. Níhìn la wá rí bí a ṣe ń retí ìpadàbọ̀ Jésù lẹ́ẹ̀kejì, irú ìgbé ayé tó yẹ kọ́mọlẹ́yìn Kristi máa gbé, irú ìgbé ayé tí Paul àpọ́sítélì gbé ni ìgbé ayé tí ń kéde ìhìn rere títí Jésù yóò fi dé, ìgbé ayé tí ń jèrè ọkàn títí Jésù yóò fi dé, ìgbé ayé tí ń sọ ní dojúlówó ọmọ ẹ̀yìn Kristi títí Jésù ó fi dé, ìgbé ayé tí ń ṣe ọ̀gbìn ìjọ Kristi tí ń sì mú àwọn ìjọ Kristi dàgbà títí ayé ó fi dé, ìgbé ayé tí ń ró àwọn ọmọlẹ́yìn Kristi lágbára láti dúró ṣinṣin inú ìgbàgbọ́ wọn kí ẹsẹ̀ wọn má bàa yẹ̀, pàápàá jùlọ nígbà tẹ́kọ̀ òṣojú múmu, nígbà tójú sánmọ̀ dúdú biribiri, nígbà tó kùnkùn yí wọn ká. Ìgbé ayé tí ń ran akẹgbẹ́ nínú ìgbàgbọ́ lọ́wọ́. Ìdí nìyẹn tó jẹ́ pé orí ọ̀rọ̀ wa tá a fi ń kọ́ lọ́sẹ̀ yìí tó fi jẹ́ n tá a pè ní ìrètí nínú àjọṣepọ̀ ọmọlẹ́yìn Kristi. Ìrètí nínú àjọṣepọ̀ ọmọlẹ́yìn Kristi. Torí ìdí èyí, Paul àpọ́stélì ó rí àwọn ènìyàn, àwọn onígbàgbọ́ Tẹsalóníkà gẹ́gẹ́ bí ayọ̀ rẹ̀, gẹ́gẹ́ bí adé rẹ̀, gẹ́gẹ́ bí ìrètí rẹ̀, gẹ́gẹ́ bí ohun ìṣògo rẹ̀ nígbà tí Jésù bá dé. Ìbéèrè mi wá ni pé kí ni ó jẹ́ ayọ̀ tiẹ̀? Kí ni ó jẹ́ ìrètí rẹ̀? Kí ni ó jẹ́ adé ògo rẹ̀? Kí ni ó jẹ́ ìṣògo rẹ̀ nígbà tí Jésù bá dé? Ṣé yóò tiẹ̀ bá oníṣọ̀nà? Èyí ni ó mú wa lọ sí abala tó gbẹ̀yìn ẹ̀kọ́ yìí, èyí tá a pè ní ìgbónára Pọ́ọ̀lù fún ìgbàgbọ́ àwọn ará Tẹsalóníkà. Ìgbónára Pọ́ọ̀lù fún ìgbàgbọ́ àwọn ará Tẹsalóníkà. Èyí ń sì ní í ṣe pẹ̀lú orí 3 ìwé Tẹsalóníkà kìíní tá a ti ń kẹ́kọ̀ọ́ yìí, ẹsẹ̀ 1 sí 5. Tẹsalóníkà kìíní orí 3 ẹsẹ̀ 1 sí ẹsẹ̀ 5. Mo ti kà á fún wa lẹ́ẹ̀kan, màá sì tún máa kà bá a bá ti ń tẹ̀síwájú nú ẹ̀kọ́. Ṣùgbọ́n gẹ́gẹ́ bí mo ṣe pàkíyèsí wa sí láti ìbẹ̀rẹ̀, ọ̀sán kan òru kan òun la lé Pọ́ọ̀lù jáde ní Tẹsalóníkà lẹ́yìn iṣẹ́ ìránṣẹ́ ọ̀sẹ̀ 3 péré. Lẹ́yìn iṣẹ́ ìránṣẹ́ ọjọ́ 21 ńlá lé Pọ́ọ̀lù jáde lọ́sàn kan òru kan. Ń jáde tí Pọ́ọ̀lù jáde lọ́sàn kan òru kan yìí, ọkàn rẹ̀ ò balẹ̀ lórí àwọn àṣẹ̀ṣẹ̀ gbàgbọ́ Tẹsalóníkà. Ìdí nìyí nínú orí 2 ẹsẹ̀ 22 tá a kà lẹ́ẹ̀kan tó fi jẹ́ pé ń wá gbogbo ọ̀nà pé kí n rí àwọn èèyàn yìí kí n lè fẹsẹ̀ wọn múlẹ̀ nínú ìgbàgbọ́. Ṣùgbọ́n gbogbo ìgbésẹ̀ tí ń gbé, Sátánì dè lọ́nà. Àwọn aláìgbàgbọ́ Júù àti aláìgbàgbọ́ Tẹsalóníkà wọ́n dohun èlò àyálò lọ́wọ́ Sátánì láti ṣe ìdènà fún un láti débẹ̀, láti rí wọn. Ọkàn Pọ́ọ̀lù ò wá balẹ̀ wípé àfàìmọ̀ kí odò ọmọ ti gbá rèrè ìgbàgbọ́ àwọn ará Tẹsalóníkà yìí lọ. Tẹ́ ẹ bá wo ẹsẹ̀ 5 orí 3 ìwé yẹn tá a ti ń kẹ́kọ̀ọ́, Pọ́ọ̀lù ní nítorí èyí, nígbà tí ara mi ò gbà mọ́, mo sá ránṣẹ́ kí èmi ó lè mọ ìgbàgbọ́ yín, kí olùdánwò ní má bàa ti dán yín wò lọ́nàkọnà, kí làálàá wa lórí yín kó má bàa já sásán. N tó mú tó gbé ìgbésẹ̀ pé bí ẹrù ò gbọ́dọ̀ kọ òkè
kó kọlẹ̀ kó mọ̀ níbi tí a gbé kànú. Bí wọn bá lè lọ tó jẹ́ pé gbogbo ìgbésẹ̀ tí mo fẹ́ lọ òun ni àwọn aláìgbàgbọ́ Júù àti aláìgbàgbọ́ Tẹsalóníkà dohun èlò lọ́wọ́ àyálò lọ Sátánì tí wọ́n ń dè mí lọ́nà. Tí wọn bá lè lọ, ẹrù èkó òkè kó kọlẹ̀ kó mọ̀ níbi àgbékà. ń bo lọ́wọ́ àgbékà ṣé Bíbélì yín wà lọ́wọ́ yín? Ẹsẹ̀ 3 àkọ́kọ́ orí 3 yẹn ó ṣàlàyé ibi tó gbékà fún wa. Ẹ jẹ́ a jọjọ kà. Bíbélì ní nítorí náà nígbà tára mi ò gbà mọ́, àwa rò pé ó dára kí ká fi àwa nìkan sẹ́yìn ní Áténì. Àwa sì rán Tímótíù arákùnrin wa àti ìránṣẹ́ Ọlọ́run nínú ìhìnrere Kristi láti fi ẹsẹ̀ yín múlẹ̀, láti tù yín nínú ní ti ìgbàgbọ́ yín, kí a má ṣe mú ẹnikẹ́ni yẹsẹ̀ nínú wàhálà wọ̀nyí, nítorí ẹ̀yin tìkára yín mọ̀ pé a ti yàn wá sínú rẹ̀. Níhìn yìí a rí i wípé nígbà tí Pọ́ọ̀lù ò lè lọ sí Tẹsalóníkà kan mọ́, tí ò lè lọ mọ́ torí àwọn aláìgbàgbọ́ Júù àti àwọn aláìgbàgbọ́ Tẹsalóníkà ti di ohun èlò àyálò lọ Sátánì láti dí lọ́nà kọ́mọ́ lè lọ. Pọ́ọ̀lù wá ní ẹrù ìkọ́kọlẹ̀ kámọ́rì àgbékà. Wọ́n Tímótì wá lọ ní tiẹ̀. Ẹnìkan wá béèrè wípé bó ni Tífónì ṣe lè rọ́nà lọ? Tímótì lóore ọ̀fẹ́ kan tí Pọ́ọ̀lù ò ní. Kí lóore ọ̀fẹ́ náà? Bàbá àti ìyá Pọ́ọ̀lù Júù ni wọ́n. Ṣùgbọ́n Tímótì òun tiẹ̀ ìyá rẹ̀ nìkan ni Júù, bàbá rẹ̀ kèfèrí ni bàbá rẹ̀. Ẹ sì mọ̀ pé bàbá ọmọ ló ní ọmọ, torí náà òun lè rìn kó yan láàrin àwọn kèfèrí torí wípé kèfèrí lòun náà. Bó tiẹ̀ jẹ́ wípé ó ti gba Jésù ní Olúwa àti olùgbàlà rẹ̀. Mo sì ti ń sọ fún wa lọ́pọ̀lọpọ̀ ìgbànú àwọn ẹ̀kọ́ wa tá a ti kọ́ sẹ́yìn pé tá a bá ń sọ̀rọ̀ nípa kèfèrí nínú Bíbélì kò túmọ̀ sí àwọn aláìgbàgbọ́ nìkan. Kèfèrí nínú Bíbélì ó túmọ̀ sí gbogbo ẹ̀yà míì tí ń bẹ láyé yàtọ̀ fún ẹ̀yà Júù. Ọ̀rọ̀ ẹ̀sìn kọ́ lọ̀rọ̀ kèfèrí, ọ̀rọ̀ ẹ̀yà ni. Ìdámọ̀ ẹ̀yà ni. Ní tá a fi ń mọ ẹ̀yà Júù yàtọ̀ fún àwọn ẹ̀yà míì tí kìí ṣe ẹ̀yà Júù lórúkọ tá a fún wọn yẹn tá a ń pè ní kèfèrí. Bàbá Tímótì kìí ṣe Júù. Ìlú Tẹsalóníkà kìí sì ṣe ìlú àwọn Júù, kìí sì lè Júù. Torí náà Tímótì lè rìn kó yan láàrin wọn. Ìdínú tí wọ́n fi rán Tímótì lọ pé ìwọ wá lọ. Tímótì sì lọ, ó sì ṣiṣẹ́ tá a rán. Nínú ẹsẹ̀ 2 a fi hàn wá irú ẹni wo ni Tímótì ṣe, tó sì jẹ́ ẹ̀kọ́ fún wa pé bá a bá fẹ́ rán yàn ńṣẹ́, irú ẹni wo là á rán. Nígbà tá a rán tí Pọ́ọ̀lù ní n ò lè lọ, ta ni ó lọ? Tímótì wọ́n rán. A sì sọ fún wa pé Tímótì jẹ́ ìránṣẹ́ Ọlọ́run nínú ìhìnrere. Èéṣe tá a sì fi rán iṣẹ́ tá a rán náà ní gbèdéke nínú ẹsẹ̀ 2 yẹn, láti fi ẹsẹ̀ wọn onígbàgbọ́ Tẹsalóníkà múlẹ̀, kìí ṣe láti tú wọn ká, láti tù wọ́n nínú ìgbàgbọ́ wọn. Ìdí tá a fi rán lọ́nu. Tímótì sì lọ. Eléyìí sì fi hàn wá ìdí tí ìṣọ̀kan fi yẹ kó máa wà láàrin onírúurú. Ìdí tí ò fi jẹ́ kí ẹlẹ́yàmẹ̀yà kó wà nínú ìjọ Kristi. Ìdí tí a fi gbọ́dọ̀ máa wà lọ́kan bá a tilẹ̀ jẹ́ onírúurú. Àwọn alábàáṣiṣẹ́pọ̀ Paul Àpọ́stélì onírúurú ni wọ́n. Ará àwọn tó jẹ́ wípé ojúlówó Júù ni wọ́n nínú wọn. Ará àwọn tó jẹ́ wípé Júù láàbọ̀, kèfèrí láàbọ̀ ni. A sì rá àwọn tó jẹ́ pé ojúlówó kèfèrí ni wọ́n. Tímótì Júù láàbọ̀ ni torí ìyá rẹ̀ Júù ni. Kèfèrí láàbọ̀ ni torí bàbá rẹ̀ kèfèrí ni. Ó sì ṣiṣẹ́ ní Tẹsalóníkà. Ìṣọ̀kan láàrin onírúurú kò sì síbi tí ò ti lè ṣiṣẹ́. Pàápàá jùlọ láti tẹ ìhìnrere Kristi sí iwájú. Ohun mìíràn tá a tún rí inú ẹ̀kọ́ yìí, pàápàá jùlọ nínú ẹsẹ̀ 4 tá a ti ń kẹ́kọ̀ọ́ yìí, ìwé Tẹsalóníkà kìíní orí 3 ẹsẹ̀ 4, ó ní wípé
òtítọ́ ọ̀rọ̀ Ọlọ́run látẹnu Pọ́ọ̀lù ó jẹ́ ohun tó ran àwọn àṣẹ̀ṣẹ̀gbàgbọ́ Tẹsalóníkà lọ́wọ́ láti dúró ṣinṣin nínú ìgbàgbọ́ wọn. Òtítọ́ ọ̀rọ̀ Ọlọ́run láìlábùlà látẹnu Pọ́ọ̀lù àpọ́stélì láàrin ọ̀sẹ̀ 3 péré tó fi ṣiṣẹ́ ìránṣẹ́ ní Tẹsalóníkà. Ó ran àwọn àṣẹ̀ṣẹ̀gbàgbọ́ Tẹsalóníkà lọ́wọ́ láti dúró nínú ìgbàgbọ́ wọn nígbà tí ogun dé táwọn aráàlú gbógun tì wọ́n. Eléyìí la rí nínú ẹsẹ̀ 9 ìwé yẹn. Ìwé mímọ́ ní nítorí nítòótọ́ nígbà tí àwa wà lọ́dọ̀ yín a ti sọ fún yín tẹ́lẹ̀ pé àwa ò rí wàhálà, gẹ́gẹ́ bí ó sì ti ṣẹ tí ẹ̀yin náà sì mọ̀ báyìí. Iṣẹ́ ìránṣẹ́ Pọ́ọ̀lù ní Tẹsalóníkà láàrin ijọ́ 3 kìí ṣe iṣẹ́ ìránṣẹ́ búrẹ́dì àti bọ́tà, gbẹ̀gìrì àti àmàlà. Òkodoro ọ̀rọ̀ ló ń sọ fún wọn, òtítọ́ ọ̀rọ̀ ìhìn rere ló ń sọ fún wọn láìlábùlà. A ó ní wàhálà, a ó rí wàhálà. Nígbà tí wàhálà dé kò jẹ́ tuntun sí wọn mọ́. Ẹ̀yin ènìyàn Ọlọ́run tẹ́ ń gbọ́ mi, ó tó gẹ́ iṣẹ́ ìránṣẹ́ búrẹ́dì àti bọ́tà. Bọ́ ọ bá ti gba Jésù sáyé rẹ kò sí yọnu mọ́, ò ní ṣòro mọ́. Àbọ̀ gbàgbọ́ nìyẹn, kìí ṣòtítọ́ ọ̀rọ̀ Ọlọ́run. Jésù Olúwa wa gan sọ wípé nínú ayé a ó ní ìpọ́njú, ṣùgbọ́n ẹ tújú ká, mo ti ṣẹ́gun ayé. Òtítọ́ ọ̀rọ̀ Ọlọ́run láìlábùlà ó ran ìgbàgbọ́ àwọn àṣẹ̀ṣẹ̀gbàgbọ́ Tẹsalóníkà lọ́wọ́ láti dúró ṣinṣin nínú ìgbàgbọ́ wọn títí dé òpin. Torí náà ẹ jẹ́ á máa kọ́ òtítọ́ ọ̀rọ̀ Ọlọ́run, ẹ jẹ́ á máa kọ́ni ní òtítọ́ ọ̀rọ̀ Ọlọ́run, ẹ jẹ́ á máa wàásù òtítọ́ ọ̀rọ̀ Ọlọ́run, ká má kàn máa jẹ́ ìwàásù gbẹ̀gìrì àti àmàlà nìkan. Ọlọ́run ó ràn wá lọ́wọ́. Níbi tí ẹ̀kọ́ wa tọ̀sẹ̀ yìí tó ti tẹnubodò tó ti mú mi nìyẹn. Ṣùgbọ́n ká tó máa lọ, ẹ jẹ́ á ṣàtẹnumọ́ bíi kókó bíi méjì mẹ́ta nínú ẹ̀kọ́ yìí fún àmúlò, fún àkíyèsí, fún àronúsí, fún ìfisínúṣe. Àkọ́kọ́ tí mo sì fẹ́ kárí kíyèsí nínú rẹ̀ ni pé Pọ́ọ̀lù àpọ́stélì bó tiẹ̀ jẹ́ pá tì í jáde ní Tẹsalóníkà, ó sì ní ìgbónára, ó sì ń wá gbogbo ọ̀nà láti rí i wípé àwọn àṣẹ̀ṣẹ̀gbàgbọ́ Tẹsalóníkà yẹ ẹsẹ̀ wọn ò yẹ̀. Ó tiraka láti bẹ̀ wọ́n wò, bó tiẹ̀ jẹ́ pé Sátánì ń di lọ́nà nípasẹ̀ àwọn aláìgbàgbọ́ Júù àti aláìgbàgbọ́ kèfèrí tí wọ́n pa ọ̀pọ̀ tí wọ́n ń dí Pọ́ọ̀lù rán. Èyí wá jẹ́ ẹ̀kọ́ fún gbogbo àwa ajíhìnrere, àwọn ọkàn tá a bá jèrè, ẹ jẹ́ á bìkítà fún wọn. Pọ́ọ̀lù bìkítà fáwọn onígbàgbọ́ Tẹsalóníkà. Àwa aṣáájú ẹ jẹ́ á bìkítà fáwọn ọmọlẹ́yìn wa. Àwa páìtọ̀ ẹ jẹ́ á bìkítà fáwọn ọmọ ìjọ wa. Ẹ má jẹ́ ọjà àwọn tó wó lọ́wọ́ tí wọ́n lówó lọ́wọ́ nìkan là á mọ̀ bẹ́ẹ̀ wò. Kì í ṣe kìkì èyí nìkan, àwa ìjọ tá a ti dájọ́ míì sílẹ̀ ẹ jẹ́ á bìkítà fún àwọn ìjọ tuntun tá a ṣẹ̀ṣẹ̀ dálẹ̀. Kárè wọn títí àwọn náà fi dàgbà tí wọ́n fi lè dá dúró. Pọ́ọ̀lù àpọ́stélì bìkítà fún ìjọ Tẹsalóníkà, àwọn àṣẹ̀ṣẹ̀gbàgbọ́ Tẹsalóníkà. Ẹ jẹ́ á bìkítà fáwọn àṣẹ̀ṣẹ̀gbàgbọ́. Oore ọ̀fẹ́ Kristi yóò sì tó fún wa láti ṣèyí. Ohun kan kejì tí mo fẹ́ tẹnumọ́ nínú ẹ̀kọ́ yìí kò ní wípé ohun yòówù tá a lè máa là kọjá nínú ìrìn àjò ìgbàgbọ́ wa, ẹ má jẹ́ á gbọ̀jẹ̀gẹ̀. Bó tiẹ̀ jẹ́ wípé àwọn àṣẹ̀ṣẹ̀gbàgbọ́ Tẹsalóníkà wọ́n ní ìdojúkọ, wọ́n ní ìgbóguntì lórí ìgbàgbọ́ wọn, síbẹ̀ wọ́n dúró ṣinṣin. Ìgbàgbọ́ wọn dúró lórí àpáta tí í ṣe Kristi. Wọ́n sì la ìlàkọjá wọ́n là kọjá. Ìdí nìyí tí Pọ́ọ̀lù nínú ẹ̀kọ́ yìí tó fi lù wọ́n lọ́gọ ẹnu, tó fi gbóríyìn fún wọn. A lè ṣàìní ìlàkọjá lóòrèkóòrè ní ìrìn àjò ìgbàgbọ́, ẹ má jẹ́ á bojú wẹ̀yìn. Ẹ jẹ́ ká dúró ṣinṣin títí dé òpin. Pọ́ọ̀lù àpọ́stélì gan sọ èyí fún wa nígbà tí ń kọ lẹ́tà sí Tímótì tí ó rán yìí, tó rán lọ sí Tẹsalóníkà yìí nínú ìwé tó kọ sí Tímótì kejì orí 3 nínú ẹsẹ̀ 11 rẹ̀. Ó ní nítòótọ́ gbogbo àwọn tí wọ́n fẹ́ máa gbé ìgbé ayé ìwà bí Ọlọ́run nínú Kristi yóò fara da inúnibíni.
inúnibíni yóò là kọjá. Torí ìdí èyí, ohun yòówù tá a lè máa là kọjá, ẹ jẹ́ kí a dúró ṣinṣin nínú ìgbàgbọ́ wa, ẹ má jẹ́ a gbọ̀jẹ̀gẹ́. Ohun kan kẹta tí mo fẹ́ tẹnumọ́ nínú ẹ̀kọ́ yìí ò ní pé àwa gẹ́gẹ́ bí ọmọlẹ́yìn Kristi, ẹ jẹ́ a gba ọ̀rọ̀ Ọlọ́run lọ́rọ̀ Ọlọ́run, ká sì jẹ́ kọ́rọ̀ Ọlọ́run yẹn ó ṣiṣẹ́ nínú wa, kó yí ayé wa padà, káyé wa kó má dàbí ti àwọn aláìgbàgbọ́. Ọ̀pọ̀lọpọ̀ ló jẹ́ àfẹnujẹ́ ìgbàgbọ́ lónìí tí gbé ayé wọn ò yàtọ̀ fún taláìgbàgbọ́. Ńlá àwọn ẹgbẹ́ akọrin kan fi kọrin ní àǹtí mọ́kọ lẹ́ẹ̀kan pé ìyàtọ̀ dá, ẹ̀yin ará ẹ wí ká gbọ́, ìyàtọ̀ dá, onígbàgbọ́ ẹ sọ fún wa o, ohun táwọn kèfèrí ń ṣe lónígbàgbọ́ ń ṣe. Ẹ jẹ́ a gba ọ̀rọ̀ Ọlọ́run lọ́rọ̀ Ọlọ́run, ká sì jẹ́ kí ọ̀rọ̀ Ọlọ́run yẹn ráàyè nú wa, kó dàpọ̀ mọ́ ìgbàgbọ́ nú wa, kí ó lè yí wa padà. Kí àwọn aláìgbàgbọ́ gan rí ayé wa, kí wọ́n sì máa wò pé àbí brọ́dá lágbájá náà kọ́ yìí ni, àbí sista lágbájá náà kọ́ yìí ni, àbí ìyá lágbájá náà kọ́ yìí ni, àbí bàbá lágbájá náà kọ́ yìí ni. Ọ̀rọ̀ Ọlọ́run àwọn ìjọ Tẹsalóníkà gbà lọ́rọ̀ Ọlọ́run, wọ́n sì jẹ́ kó yí ayé wọn padà. Ohun kan kẹrin tí mo fẹ́ tẹnumọ́ nínú ẹ̀kọ́ yìí ò ní wípé gẹ́gẹ́ bí ọmọlẹ́yìn Kristi, ẹ jẹ́ a yàgò fún ohunkóhun tí ó lè dí ìtànkálẹ̀ ìhìn rere olùgbàlà wa lọ́wọ́. Ẹ má jẹ́ kí a fààyè gba ẹlẹ́yàmẹ̀yà nínú ìjọ oníjọjìjọ kó di adínàgbòkú fọ́rọ̀ Ọlọ́run, báwọn Júù ṣe dadínàgbòkú fún ọ̀rọ̀ ìhìn rere Kristi ní Tẹsalóníkà àti àwọn ìlú mìíràn gbogbo tí Paul gbé ìhìn rere lọ. Ohunkóhun tá a ṣe tàbí tá a ní í ṣe tí ó wàá jẹ́ ìdènà fún ìtànkálẹ̀ ìhìn rere, ẹ jẹ́ a yàgò fún, ká má mú Ọlọ́run bínú. Lọ́nà karùn-ún, mo fẹ́ tẹnumọ́ wípé Kristi ń padà bọ̀, ń sì ń padà bọ̀ láti pín èrè fún àwọn tó bá dúró dè ni. Paul apọ́sítélì kò ṣeyèméjì lórí ìpadàbọ̀ Jésù lẹ́ẹ̀kejì. Kódà ó tẹnumọ́ ni wípé kí ni adé wa, kí ni ìṣògo wa, kí ni ayọ̀ wa nígbà tí Jésù bá dé lẹ́ẹ̀kejì? Ẹ̀yin náà ni, ẹ̀yin ará Tẹsalóníkà náà ni. Nítorí ìdí èyí, ẹ jẹ́ ká máa wà ní ìmúrasílẹ̀. Orin kan náà, orin wa sì ní gbà Jésù bá dé láti pín èrè, bójọ́sán tàbí lóru, yóò hárí wa níbi tá a gbé ń ṣọ̀nà, pẹ̀lú àtùpà wa tí ń tàn. A lè wí pé àmúra tán ara láti lọ sílé dídán, yóò hà bá wa níbi tá a gbé ń ṣọ̀nà dúró, tít'Olúwa yóò fi dé. Kristi ń padà bọ̀ lẹ́ẹ̀kejì. Tí máa wọ́n ń padà bọ̀ lẹ́ẹ̀kejì, ẹ jẹ́ ká máa retí sí ìpadàbọ̀ rẹ̀. Ẹ jẹ́ ká wà ní ìmúrasílẹ̀. Ẹ jẹ́ ká máa ṣiṣẹ́ tó gbélé wa lọ́wọ́. Ẹ jẹ́ ká kéde ìhìn rere. Ẹ jẹ́ ká wàásù ọ̀rọ̀ rẹ̀. Ẹ jẹ́ ká kọ́ni ní ọ̀rọ̀ rẹ̀. Ẹ jẹ́ ká jèrè ọkàn. Ẹ jẹ́ ká sọ àwọn ọkàn náà di ojúlówó ọmọ ẹ̀yìn Kristi. Ẹ jẹ́ ká sọ̀gbìn ìjọ. Ẹ jẹ́ ká mú àwọn ìjọ náà dàgbà. Ẹ jẹ́ ká múra wa lọ́kànlé nínú ìlàkọjá wa gbogbo títí Kristi yóò fi dé. Lọ́nà kẹfà, mo fẹ́ tẹnumọ́ inú ẹ̀kọ́ yìí wípé ọ̀tá ọ̀run ọ̀gbẹ́bọ wa òun ni Sátánì. Bó ti ń de Pọ́ọ̀lù lọ́nà nígbà nì, bẹ́ẹ̀ náà ní sì ń deni lọ́nà dòní. Nítorí ìdí èyí, ìwọ ọmọ Ọlọ́run, má ṣe gbọ̀jẹ̀gẹ́, dúró ṣinṣin nínú ìgbàgbọ́ rẹ, di Jésù rẹ mú. Jésù ti ṣẹ́gun rẹ̀ fún wa. Níwọ̀n ìgbà tí a bá sì wà lábẹ́ Jésù, Sátánì ò lè borí wa. Ó lè dán wa wò, ó lè gbógun tì wá, ṣùgbọ́n àwa ó borí, àwa ó sì ṣẹ́gun.
ní ìparí, ẹ jẹ́ kí a máa kẹ́kọ̀ọ́ ojúlówó òótọ́ ọ̀rọ̀ Ọlọ́run. Ẹ jẹ́ á wàásù òdodo ọ̀rọ̀ Ọlọ́run. Ẹ jẹ́ á ṣe àkójá ọ̀rọ̀ Ọlọ́run. Kí ìwàásù wa kàn má máa jẹ́ àmàlà àti gbẹ̀gìrì nìkan. Kó má máa jẹ́ búrẹ́dì àti bọ́tà nìkan. Kó má jẹ́ tó dùn nìkan la máa fáwọn ọmọ ìjọ jẹ. Ẹ jẹ́ á fún wọn lótìítọ́. Òtítọ́ ìwàásù ìhìnrere tí ó pèsè àwọn ará Tẹsalóníkà sílẹ̀ fún inúnibíni tí ń bọ̀ ló ràn wọ́n lọ́wọ́ láti dúró tiri lọ́jọ́ ibi. Òun gbàgbọ́ tó bá jẹ́ pé àmàlà àti gbẹ̀gìrì nìkan lẹ̀kọ́ ọ̀rọ̀ Ọlọ́run tá ń fún un nígbà tí wàhálà bá dé tẹ́kọ̀ọ́ sójú múmu yọ padà. Ẹ jẹ́ á wàásù ojúlówó òtítọ́ ọ̀rọ̀ Ọlọ́run. Àtèyí tó dùn àtèyí tó korò, ẹ jẹ́ kí á wà fáwọn ọmọ ìjọ wa. Ẹ jẹ́ á fi kọ́ wọn kí wọ́n lè mọ̀ wípé ogun láyé, ṣùgbọ́n torí pé Jésù ti ṣẹ́gun, àwa náà ó ṣẹ́gun. Ibi tá a ti dúró lọ́sẹ̀ yìí nìyẹn. Mo fà yín lé àwọn olùkọ́ wa lọ́wọ́ láti kọ́ wa kún rẹ́rẹ́ jù báyìí lọ ní àwọn ilé ẹ̀kọ́ ọjọ́ ìsinmi wa káàkiri ní ọjọ́ Olúwa tí ń bọ̀. Àdúrà mi ni wípé nígbà tá a bá ń kẹ́kọ̀ọ́ yìí nínú àwọn ilé ìjọsìn wa, Olúwa ó tó ṣí wa ń yè jù báyìí lọ láti rína rí òkodoro ọ̀rọ̀ rẹ̀. Yóò sì ràn wá lọ́wọ́ láti lè fi sínú ìṣe. Títí ọ̀sẹ̀ tí ń bọ̀ tá a tún máa pàdé. Ire o, ire kàǹkà.